àtìgbà táláyé ti dáyé mi ò máa gbọ́rú eléyìí rí o. Mi mọ̀ bóyá ó ṣẹlẹ̀ nígbà tí ayé kan ti wà tẹ́lẹ̀ káwa tó délé ayé. ní sẹ́ńtúrì tá a wà èmi rò pé mo gbọ́ rí omi ìdẹ̀mọ̀ pé ó ṣẹlẹ̀. bóyá ó dẹ̀ ṣẹlẹ̀ tá a dẹ̀ mọ̀ ni gbogbo wa la mọ̀ Mandykiss, gbogbo wa la gbọ́ nǹkan tó lóun fẹ́ ṣe tó bá di September 30th. ìyẹn ìparí oṣù yìí pé ọkùnrin 100 ló máa bá òun ṣe wàyó mẹ̀sùn kẹ̀yùnkẹ̀yùnkẹ̀ kí ni ká ti pe léyìí sí ìkúnlẹ̀ abiyamọ o. ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín nígbà tí Guinness Book of Record gbẹ́lẹ̀ wọ́n ní àwọn ń ṣerú ẹ̀ àwọn ò lè rìkọ́ọ̀dù irú nǹkan báyìí ọ̀rọ̀ burúkú ní gbòòrò ẹnu ṣùgbọ́n Mandykiss sọ̀rọ̀ o òun náà bínú sọ̀rọ̀ ó dá wọn lóhùn ó ní kíni gan. ẹ wò ó kì í gbọ́ búburú lẹ́nu glamour lady ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Mandykiss fún rẹ̀ bóyá ó máa ṣe àbí kò ní ṣe ó tiẹ̀ lóhùn máa ṣe òun máa rìkọ́ọ̀dù ara òun. ẹ wo ẹgbọ́ tán ẹ wo fídíò ìkẹwo fọ́nrán ìkẹ bá ṣe kíni yìí náà tún máa ṣí ẹ̀ káwọn èèyàn lè máa rí pé nǹkan bẹ́ẹ̀. Guinness record ṣẹ́yìn lẹ́ lò bomi ni èwo ń tí yín mo ní mo fẹ́ dóyàn 100 ẹ̀ ní ẹ̀kìn rẹ́kọ̀dì irú kan báyìí ṣe náà máa ṣàṣẹ ìyá wèrè ṣe gbádùn ìdí náà máa hóbó what's your own kẹ́ẹ̀bà rẹ́kọ̀dì èmi máa rẹ́kọ̀dì kan mi fún ara mi that's my decision kò jẹ́ sí kankan tó lè stop me from doing that so ti ẹ bẹ́ẹ̀ yẹn kò sí anybody tó lè stop me láti máa do ọkùnrin 100 lé on the 30th of September look into my heart very well ní ìbẹ̀rù anybody o ọlọ́run nìkan mo bẹ̀rù so ti ẹ bẹ́ẹ̀ yẹn Guinness record reject Mandykiss àbúrò burúkú ni àwọn wo ni Guinness record reject ṣé Guinness record ló fẹ́ dómi àbí Guinness record ló lóbò mi ni tó bá record I'm gonna record that myself